Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àdùtẹ̀ tí mo wá. This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Ó tún ti gbẹnu tán báyìí o. Baba Nasir Israel, wọ́n tún ti jáde tán lórí gbogbo àwọn ìwà oríṣiríṣi tí gbogbo àwọn tá à ń pè ní fathers of faith yìí, gbogbo àwọn ìwà tó ń hù àti bí wọ́n ṣe ń ṣì àwọn èèyàn lọ́nà. Wọ́n ní lórí ọ̀rọ̀ tí wòlíì Epaphras Ọdẹ́kúnlé tí wọ́n sọ lórí ọ̀rọ̀ ìgbéyàwó, òun ni bàbá yìí tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ o ní pé nínú bíbélì gan àwọn tó níyàwó ẹyọ kan wọn ò ju bíi mẹ́ta lọ. Then oríṣiríṣi àwọn doctrine tí wọ́n ti fi sí àwọn èèyàn lórí bí bàbá Kúmúyì ṣe ní kí gbogbo àwọn ọmọdé ọkàn máa wo tẹlifíṣàn. Orí tẹlifíṣàn kẹ̀dẹ̀rẹ́ náà ti ń ṣe gbogbo àwọn program wọn tí àwọn èèyàn ń wò wọn káàkiri àgbáyé, àti bí bàbá Adébóyè ṣe ń fi Olúrẹ̀mí Tinubu jẹ pásítọ̀ tó lẹ́mọ̀ pé Tinubu gan kò ń ṣe oníyàwó kan. Bẹ́ẹ̀ dẹ̀ ni bàbá Oyèdépò oní táwọn báńdíìtì bá ti mú èèyàn kan fún ọ ní nọ́mbà gbogbo ẹ̀ ní bàbá yìí tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rọ̀ lórí ẹ̀. Ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ jẹ́ àjọgbọ́ gbogbo ẹ̀ kẹ́yìn náà kẹ́ máa fi opinion sínú comment, àti ní bó ṣe ń jáde bó ṣe ń gbóná òun náà làwọn àmọ́ fún yín ẹ jẹ́ àjọgbọ́. ọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ ni kò bá Christianity sọ̀rọ̀, kò bá ìjọ kankan sọ̀rọ̀, kò bá mídíà sọ̀rọ̀, kò dẹ̀ bá wa sọ̀rọ̀. Àdàwọn ló kọ̀ tẹ̀ sórí mídíà, àbáwọn èèyàn ló kọ̀ tẹ̀ sí nínú expression yẹn. Ó advice àwọn èèyàn ni ibi tí gbogbo àwọn Christianity dẹ̀ hàn mọ̀ pé Bíbélì sọ pé ìyàwó kan yìí ó dáa, but advice náà ní Paul fi ṣe pé ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ alàgbà àbálùfáà kó jẹ́ oníyàwó kan. Ìmọ̀ràn náà ni Paul fi gbà. Gbogbo àwọn tá a dẹ̀ ń ṣèsọjí 7 days àìwẹ̀ 100 days 70 days yìí ààrin inú Bíbélì o. Gbogbo àwọn tá a sọ pé Bíbélì ò faramọ́ Christmas, kò faramọ́ New Year, kò faramọ́ Easter. Gbogbo ohun táwa náà ṣe, ìsọjí orí afẹ́fẹ́, ìsọjí kínní, Bíbélì ò fẹ́, kò ààrin bẹ́ẹ̀ o. Thank God. Ìyẹn nípa ti bàbá Ephrata ní ìtẹ̀síwájú, ó bá congregation rẹ̀ sọ̀rọ̀ ni. And nǹkan tí mo kàrí sọ sí bàbá Ephrata ni pé number 1, ìgbéyàwó pín sí ọ̀nà mẹ́ta. Number 1, we have law and covenant marriage. Law and covenant marriage. Ìgbéyàwó tó ní òfin àti májẹ̀mú sínú. Number 2 marriage, God ordained marriage. Ìgbéyàwó tó jẹ́ wípé Ọlọ́run ló ṣe ètò rẹ̀. Irú eléyìí tí Isaac ṣe. Ìgbéyàwó ẹ̀kẹta ni accidentally marriage, èyí tí àwa náà fall sínú ẹ̀ kó tó di pé Ọlọ́run correct wa. Ìgbéyàwó law and covenant marriage ni ìgbéyàwó tí ọkọ àtìyàwó múra lọ sí inú church pẹ̀lú Bíbélì, òrùka àbí pẹ̀lú àdúrà pé àwọn di ara kan o, àwọn ò ní fẹ́ ìyàwó mìíràn. Tí lọ́ọ̀lẹ́ tí wọ́n lọ sí court, wọ́n fọwọ́ sí ìwé. Bí ẹni obìnrin bá rí irú ìgbéyàwó bẹ́ẹ̀ tí wọn ò dẹ̀ tí ì túká, kò gbọ́dọ̀ wọ bẹ̀, kò gbọ́dọ̀ wọ, nítorí pé májẹ̀mú wà láàrin wọn. Bákan náà òfin dẹ̀ so wọ́n pọ̀. Bí òfin ò bá wa jà, májẹ̀mú abẹ́nikẹ́ni tó bá wọ àárín wọn jà, èyí tí a gbọ́dọ̀ wà very careful. Ogun mẹ́wàá tá a ní kò gbọ́dọ̀ di 12. That is the number 1 marriage, law and covenant marriage. Number 2 marriage, òní God ordained marriage. Ẹbí ọkọ, ẹbí ìyàwó, wọ́n á jọ pàdé láì tí ì ní ìbálòpọ̀. Wọ́n á dẹ̀ ṣe màmí-ìmá engagement, wọ́n á sanwó orí. Kò sí òfin bẹ́ẹ̀, kò dẹ̀ sí májẹ̀mú bẹ́ẹ̀. Irú èèyàn bẹ́ẹ̀ ó níyàwó 10, kò sí ohun tó burú, torí kò sí òfin kankan, kò dẹ̀ sí májẹ̀mú kankan tó dè wọ́n. Number 3, accidental marriage ni ẹni tí ó ṣàṣìṣe, ó kọ́kọ́ bóbìnrin bímọ, kò ṣègbéyàwó ẹ̀, ó dẹ̀ tó wá rí obìnrin tó wù ú tí ó ṣe kínní, ó wá lọ ṣègbéyàwó yẹn, ó fẹ́ ṣègbéyàwó, ó fẹ́ ṣe gẹ́gẹ́ bíi tí bàbá yẹn sọ. He can enter it. Marriage méjì àkọ́kọ́ yẹn, there is no law or rules, obìnrin ò lè fẹ́. Ṣùgbọ́n marriage àkọ́kọ́ yẹn nìkan ni mo rí ń bẹ̀.
àwọn gbogbo àwa tá a dẹ̀ dúró lórí ìyàwó kan ọkọ kan yìí ẹ jẹ́ ká gbà pé personal decision ni, ẹ má gbé sínú bíbélì. Kí ni ìdí tí mo torí ẹ̀ ní kẹ́ má gbé sínú bíbélì? Òpèlè lè máa fi yẹn ṣàjẹ. Bíbélì sọ pé Acts of Apostles sọ pé a ti fi ìbòjú ìgbà Mósè kúrò lójú wa. Ẹ má jà àtàwọn èèyàn mọ́. Kí ni ìdí? Márèèjì àkọ́kọ́ tí ẹ kóòtù Ádámù àtẹ́fà, ayé márèèjì yẹn bàjẹ́. Ti Nóà, ayé márèèjì yẹn bàjẹ́ torí ọmọ nìkan la rí pẹ̀lú Nóà, àríyàwó. Bíbélì dẹ̀ sọ fún ìyàwó rẹ̀ kú. Nọ́mbà 2, oníyàwó kan tá a tó ní nínú Bíbélì, òun ni Isaac. Oúnjẹ alẹ́ ìyàwó ò ṣe fún, ọmọ ló ń ṣe fún. Ọmọ ló ń ṣe oúnjẹ fún, èyí tí 95% ọkùnrin wà lórí ẹ̀ di àárọ̀ yìí. Tó jẹ́ pé tí ìyàwó bá ti dàgbà tán bá ti dàgbà báyìí, ọkọ ló lọ ń fi búrẹ́dì àtẹ̀wà ń jẹun tó lọ fi ń rà. Ìyàwó ti sá lọ sọ́dọ̀ ọmọ ẹ̀ lé abroad. Ìyàwó ti sá lọ sí ìkíní. This is number 3 marriage. Ní ti Joseph, àríyàwó Joseph náà. Ní ti Mósè, ìyàwó Mósè pe Mósè ní ọkọ ẹlẹ́jẹ̀, oníyàwó kan ni. Ní ti ìgbéyàwó tí a lè rí pé Élì kò ní good marriage, Samuel wòlíì kò ní good marriage, ìyàwó kan ni gbogbo wọn yẹn ní. Wòlíì Òsáyà, ìyàwó rẹ̀ kò sí gbogbo ẹni tí ò bá sùn tán nílùú. Ó tún ti Òsáyà lójú, ó gba ọ̀nà Ọlọ́run jẹ́ pé odidi ìyàwó wòlíì gbogbo ìlú ló ń bá sùn. Go and read it. Even Jésù fúnra Joseph bàbá Jésù, ẹ̀yìn ìgbà tán bí Jésù tán ni ó tó lọ sanwó orí ìyàwó ẹ̀. Ó fi hàn pé mi ò lè sọ ju bẹ́ẹ̀ yẹn lọ. Torí pé Bíbélì jẹ́ ká mọ̀ pé ìyàwó àfẹ́sọ́nà ló wà ká tó lóyún Jésù. Tó ìgbà bóyá inú oyún Jésù ló ti lọ sanwó ìyàwó, bóyá ìgbà tán bí Jésù tán o, we don't know. Anania àti Safaria ìyàwó kan ni. Èèyàn mẹ́ta ní bí Bíbélì ṣe tóbi tó ló ní ìyàwó kan tí a lè wò pé yẹn ẹ jẹ́ ká wò. I'm not encouraging anybody to marry many wives. Èèyàn mẹ́ta péré ni. Èkíní Joshua, torí gẹ́gẹ́ bí n tó sọ ní tó bá jẹ́ tèmi àtàrà ilé mi, ọba Olúwa la máa sọ fún yàn pé ó ní good home nìyẹn. Èkejì ni Manoah, bàbá Samson, òun àti ìyàwó ẹ̀ wọ́n jọ ń lọ ko, Ọlọ́run jọ ń bá wọn sọ̀ papọ̀, wọ́n ní good marriage nìyẹn. Nọ́mbà 3 ni Sakaraya àti Elizabeth, ìyá Johannu. Ọlọ́run jẹ́ ká mọ̀ pé bí ọkọ ti ń lọ church níyàwó ń tẹ̀lé. These are the only 3 people in Bible. I read from Genesis to Revelation. No one wife and one woman that have a good marriage in the scripture. Gbogbo wa dẹ̀ wá ń tan àwọn èèyàn. Mi ò ní encourage, but our marriage is not a journey to eternity. Personal. Even Jésù fún ara rẹ̀ sọ wípé nígbà tí obìnrin kan fẹ́ ọkùnrin, ó kú, ó tún fẹ́, ó tún kú. Wọ́n wá béèrè pé ta ló yẹ kó ṣe ọkọ ní ìjọba ọ̀run ní Farisí. Jésù sọ pé tó bá jẹ́ ti ìyàwó ni o, ayé la ti ń fi ìyàwó fún ni. Tó bá jẹ́ ti ọ̀run ni, kò sí ìgbéyàwó lọ́run. Gbogbo wa ni ìyàwó ọ̀dọ́-àgùntàn. Why are we using marriage to make a people into slavery? Bí a ṣe wà báyìí, àìmọye àwọn tí even redeem àwọn bàbá Adébóyè, wọ́n tó lọ hope group àwọn obìnrin tí ò lọ́kọ. Bíbélì dẹ̀ sọ wípé ní ìkẹyìn ayé obìnrin 7 máa dì mọ́ ọkùnrin kan. Ẹ̀yin fẹ́ bà Bíbélì jẹ́, ẹ wá ń bú bàbá ẹ̀ frata ní mari mi ẹ̀dẹ̀ súnmọ́. But when somebody is telling the truth, ẹ má gbé òtítọ́, ó lè wánu, kì í ṣe gbogbo òtítọ́ lórí inú Bíbélì. Òtítọ́ dúró, Bíbélì dúró sọ́tọ̀. These are the things. Ẹ má bínú, ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ bí mi léèrè question. Ní tí mo fẹ́ dá sí nìyẹn. Bàbá Ẹ́fẹ́tà Israel kó kà ṣàlàyé irú ìgbéyàwó yẹn. 3 ló wà. Kó ṣàlàyé tó ń sọ gangan fún yín. Àní kò dẹ̀ bẹ́ẹ̀ nìkankan sọ̀rọ̀. Ó bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ ni nínú message tẹ́ ẹ bí mi léèrè. These are the things. Olúwa yóò wà pẹ̀lú ẹ̀yin àyànfẹ́. Bó níyàwó bó bá máa dọ̀rùn wá dọ̀rùn, bó dẹ̀ ní wàá dọ̀rùn. Even Paul Apostle sọ pé ó dáa ká má kúkú níyàwó jùgbà tá a ní. Àìmọye àwa oníyàwó kan tó jẹ́ pé
ojoojúmọ́ là ń sunkún. It is well o, ìyẹn nípa ti ọ̀rọ̀ ìyàwó o. And finally nípa ti ọ̀rọ̀ ìyàwó, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń criticize ọ̀rọ̀ ìyàwó púpọ̀ yìí, ṣe bí ẹ fi màmá Tinubu, Olúrẹ̀mí Tinubu, ṣe bẹ́ẹ̀ fi jẹ pásítọ̀, ṣe bẹ́ẹ̀ mọ̀ pé kì í ṣe first wife bàbá Tinubu. Kí ló dé tẹ́ lọ fi ẹni tí ó jẹ́ ìyàwó oníyàwó púpọ̀ tẹ́ lọ fi jẹ pásítọ̀ nínú chọ́ọ̀chì? Kí ló dé? Ẹ dáhùn question yẹn, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. When you pick ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ fi jẹ pásítọ̀ ní Redeem àti ní àwọn ìjọ míì, wọn ò so níyàwó kan, ọkọ wọn níyàwó méjì mẹ́ta, torí pé ẹ fẹ́ gba kankan lọ́wọ́ àwọn obìnrin wọ̀nyẹn túrọ̀ ọkọ wọn, ẹ fi wọn jẹ oyè nínú chọ́ọ̀chì. Ẹ̀dẹ̀ wà á sọ pé ké àwọn ọmọ kan máa ń lọ. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀gì tí bàbá Kúmúyì ṣe, ká má wo tẹlifíṣàn, ká má wo ilé, ká má wo ilé. Ẹ wo àwọn ayé tí wọ́n bàjẹ́ dànù. Kọ́lọ́run kó dúró ti everybody wa. Ọjọ́ ìdájọ́ wà níwájú gbogbo wa o. Níbi tí a dé yìí, ẹ má jà á fi ẹ̀sìn, ẹ má jà á fi táyà àwọn èèyàn mọ́lẹ̀. Ẹ jẹ́ kólukúlukú wá ọ̀nà àbáyọ. And tí o bá ti ń wá ọ̀nà àbáyọ sọ́dọ̀ ẹnìkankan, tó bá rí pé ò rí, wá ọ̀nà àbáyọ fún ọ̀rọ̀ ara ẹ. That is advice I can give to you. Ẹ ń fi ẹni tó ní ọni tọkọ ẹ níyàwó mẹ́ta mẹ́rin márùn-ún, ẹ fi ń jẹ oyè pásítọ̀ torí kẹ́lẹ̀ rówó gbà, kẹ́lẹ̀ rówó òṣèlú gbà, kẹ́lẹ̀ rí gbogbo ẹ̀ gbà. Ẹ tún kọ́ nínú èrè gbogbo Christian Association Èkó, wọ́n kọ́ secretariat fún màmá Tinubu. Secretariat tí wọ́n kọ́ fún màmá Tinubu báyìí tó wà ń bẹ̀, orúkọ màmá Tinubu náà ń fi síbẹ̀, wọ́n forúkọ Jésù sí. Wọ́n dẹ̀ gbàgbọ́ pé màmá Tinubu ò kì í ṣe ọkọ, ò kì í ṣe oníyàwó kan. Ẹ dẹ̀ ń criticize ẹni tí ẹlòmíì. Ẹ wá ń ka Bíbélì lọ́nà tó gbà favour yín, ẹ ká lọ́nà tó máa gbà favour ìjọba ọ̀run àtàwọn èèyàn. Thank you. Nǹkan tí mo rí nìyẹn. Bàbá Ephrata is right 100%. Ẹ̀yin ọmọ Ọlọ́run, tí ẹ bá ti wá ọ̀nà àbáyọ dé sọ́ọ̀sì, tẹ́ ẹ bá rí, tẹ́ ẹ wá ọ̀nà àbáyọ ní gbogbo ọ̀nà tẹ́ ẹ rí, ẹ wá ọ̀nà àbáyọ fún ara yín gangan. Ẹ jẹ́ kó rí olúkúlùkù pé ó dáa kó wá sáyé, kó kú, kó lọ́la dùgbà tó wá sáyé, kó kà wá sáyé asán. Àìmọye àwọn obìnrin tó wà lọ́wọ́ wa ní ìsìnbá tá à ń gbàdúrà kọ́ Olúwa pèsè ọkọ fún wọn. Táwọn dẹ̀ ti wà tó mí ti wà monopause kó lọ́kọ̀ mọ́. Mo náà tó lóhùn kàkà. Ìyẹn nípa ti àkíyèsí nípa ọ̀rọ̀ bàbá Ephrata, ìyẹn ìdáhùn èkejì síwájú torí ọ̀rọ̀ mi ká má ní ó pọ̀ jù. Eléyìí fún ti Kìrìsìtẹ́nì, ó dẹ̀ máa kan bàbá CAC, àwọn bàbá ní CAC. Bàbá Oyèdèpọ̀ sọ pé kí wọ́n fún nọ́mbà òun fáwọn bandits tán bá kó èèyàn. Ẹ bá a sọ fún bàbá Oyèdèpọ̀ pé àwọn tí wọ́n kó ní CAC ní Èkìtì àti ìrí wọn o, wọ́n dẹ̀ pa pásítọ̀. Ṣé nọ́mbà bàbá Oyèdèpọ̀, èèyàn mélòó ló ní nọ́mbà rẹ̀? Tí wọ́n bá pè é, èèyàn mélòó ló ń gbé nọ́mbà rẹ̀? Ẹ jẹ́ ká wo ohun tí a bá máa sọ o. Ẹ̀yin bàbá wa, Ọlọ́run á wà pẹ̀lú yín o. Èèyàn mélòó ni bàbá fẹ́ gbé fóònù ẹ̀? Èyí tó jẹ́ àwa kékeré yìí, odidi oṣù míì àwọn èèyàn pè wá, wọn ò rí wa gẹ́ẹ̀tì, ká má sọ pé yín. It is well o. Wọ́n ti kó àwọn ọmọ wa ní Èkìtì o. Ẹ bá wa fún wọn nọ́mbà wọn o, ká kó wọn padà, wọ́n wà ń bẹ̀ o, wọ́n dẹ̀ pa àwọn pásítọ̀ wa. That is ní ìtẹ̀síwájú. Ìyẹn àkíyèsí èkejì. Àkíyèsí ẹ̀kẹta, eléyìí bàbá Eskaya ló ní o. Mo bẹ̀ gbogbo ẹ̀yin mídíà, bàbá Eskaya tẹ́ ẹ handle page ẹ̀. Ẹnikẹ́ni tó bá ti wà ní authority nínú ìjọ wa, CAC ó ti di property CAC. Ẹ má lo page bàbá Eskaya láti máa promote àbí láti máa lo any message tó bá jẹ́ outside pastor ló ṣe. Ẹ jẹ́ kó jẹ́ page bàbá Eskaya àti ìntí CAC bá ń ṣe. Ká lọ máa gbé mẹ́sẹ̀gì àwọn olóṣèlú, mẹ́sẹ̀gì èyí náà ṣe ní Àbújá àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká correct ibẹ̀. Mo bẹ̀ yín ni o, mi ò bú yín o. Orí ni wá, orí ni ìjọ CAC, á sírun. Àwọn ló máa farawé wa, àgbẹ̀dọ̀ máa farawé wọn. Ìyẹn nípa ti àwọn bàbá wa.
ní ìtẹ̀síwájú wọ́n kó àwọn ọmọ CAC, wọ́n pa pásítọ̀ wa nínú ìsọjí. Àwọn bàbá wa dedicate ilé, wọ́n ṣe GC meeting. Mi ò ní kò dá ọbọ tí gbogbo àwòrán tí ẹ ń ṣe ń bẹ̀, tẹ́ ẹ ń rẹ́rìn-ín, tẹ́ ẹ ń ṣe, tẹ́ ẹ ń ṣe onírúurú star, kì í sọ̀rọ̀ àkókò yẹn ló yẹ ká ṣe o, torí àkókò tí ìjọ ń ṣọ̀fọ̀ ni o. Ẹ má bínú o. Ní ìtẹ̀síwájú, Olúwa àwọn ọmọ ogun sọ pé mo ti sọ sẹ́yìn, títí bàbá S. Ọládélé yóò fi parí ìjọba, ọ̀fọ̀ nítán nínú ìjọba.